ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ, àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ, àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní àìsàn ìdí yíyọ. àìsàn ìdí yíyọ jẹ́ àìsàn kan tó lágbára tó ṣe wípé ìdí yíyọ kàn ṣàdédé yọ, ó máa ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ gradually ní ìdí bẹ̀rẹ̀ sí ní máa yọ. ẹni tí ìdí bá bẹ̀rẹ̀ sí ní máa yọ á ti pọ̀ ní jẹ̀dí lára dáadáa, jẹ̀dí á bọ́ sí tápà, even tẹlòmíì gan máa di bí àtọ̀sí kó tó bẹ̀rẹ̀ sí ní yọ ìdí yíyọ. ìdí yíyọ jẹ́ àìsàn kan tó máa ń jágùn tó yẹ pé tí wọ́n bá lélẹ̀ bí infection ni, tó bá lélẹ̀ ó tó lélẹ̀ tó wọ́n rò pé kò ṣiṣẹ́. ṣùgbọ́n èyí tí mo fẹ́ yọ̀ǹda lẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run tó bá lè lò tí ó bá ṣàbòsí o yóò pè wá yóò sì ní mo dúpẹ́ lọ́wọ́ yín, tàbí kó sọ pé mo bọ́ yín ní nǹkan báyìí ẹ̀yin o. àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. kí ni tí a fẹ́ lò fún nǹkan ẹyọ kan péré náà ni ẹ bá mi wá. nǹkan ẹyọ kan, iṣu gidi, iṣu èlùbọ́ gidi, iṣu èlùbọ́ tá a máa jẹun, èlùbọ́ iṣu gidi. ìwọ̀n báwọn yẹn ṣe lè gẹ́ẹ̀tì ẹ o. èlùbọ́ iṣu gidi tá a máa jẹun. ẹ tó wá lè wá èlùbọ́ rẹ̀, ẹ bá mi wá èlùbọ́ rẹ̀, ẹ̀gún, ẹ sọ di powder. àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. nọ́mbà mi ò pé méjì 07033449598 07033449598. ẹ bá mi share, ẹ bá mi tẹ love and like, ẹ bá mi subscribe sí YouTube mi ẹ jọ̀ọ́. àṣírí ọjọ́ ìbí Solution TV. ẹ bá wo àwọn fídíò tó wà lórí YouTube wa yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ bá sẹ́ndẹ̀ sáwọn náà tán, àwọn náà tí wọ́n lè wò ó bá sẹ́ndẹ̀ síbẹ̀. oyin o. ẹnikẹ́ni ẹ lọ wá iṣu gidi, iṣu èlùbọ́ gidi, kó wá lọ kó kúnná, dáadáa. tó bá ti lọ tó kúnná dáadáa, ẹnikẹ́ni tídìí onítọ̀hún bá ti yọ, ẹni tídìí rẹ̀ máa yọ yẹn, ìdí yíyọ pọ̀ oríṣiríṣi o. ìmíì wà bí alábọ́ báyìí ni òun ò ní lẹ́jẹ̀ nù o, bí alábọ́ báyìí ni, bí ìgbà tó ọ̀rá ẹran yọ ẹnu dínú, bí ìgbà ọ̀rá ni ó yọ níbi ìdí tiwọn yẹn. wọ́n yẹn tó bá ń yọ tí ń yọ ẹ̀jẹ̀ tó jẹ́ pé tó bá ti yàgò báyìí ìdí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ni. Allahu Akbar. ẹnikẹ́ni ẹ wá mú èlùbọ́ iṣu gidi tó ti sọ di powder yẹn, tí wọ́n rà bá wá fi sórí òwú òtútù láti fi sórí òwú òtútù, ẹnikẹ́ni máa bóńtọ̀ fi tì wọlé. tó bá ti fi sórí òwú òtútù, ẹnikẹ́ni bóńtọ̀ ká máa bá fi tì wọlé. pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ta'ala bóńtọ̀ ó dúpẹ́, yóò sì kí Ọlọ́run, yóò sì kí Ọlọ́run púpọ̀. ẹ bá mi share, ẹ bá mi subscribe to YouTube wa àti ọjọ́ ìbí ti Solution TV.